pásítọ̀ kọ́ ní máa tẹ́ bá fẹ́ ra even ilẹ̀ àti ilé rírà àti ilé gbígbé pásítọ̀ kọ́ ní máa bá yàn wò ó mo ti sọ kí ni fún yín bí ìgbà tí yàn fẹ́ ìyàwó tuntun ni tàbí yàn fẹ́ lọ́kọ tuntun kì í ṣe pásítọ̀. látìgbà tí ìjọba alẹ́ Gẹ̀ẹ́sì tán ti gba agbára lọ́wọ́ àwọn ọba tán ti fi àwọn ọba sọ́ndà local government chairman ẹ̀mọ́ ẹ̀gbọ́n bọ́n sì jẹ́ pẹ̀lú àwọn ọba tó kò sí first class ọba kan lórílẹ̀‐èdè Nàìjíríà under local government chairman ni wọ́n fi wọ́n sí local government chairman superior jù wọ́n lọ wọ́n ti gbàṣẹ lẹ́nu wọn wọ́n ti gbẹ̀tọ́ wọn. Kálàfin Ọ̀yọ́ máa dìde máa kẹ́kọ̀ọ́ máa kíta já tẹran wọ́n ti fọ́jú gbogbo kinní yẹn papọ̀ débi pé àwọn ọba àgbèríko náà wọ́n ti ń bọ Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ wọ́n ti ń bọ bàbá wa Ọ̀nìrìṣà wọ́n ti ń bọ̀ wọ́n lọ́wọ́ ọba. káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV níbi tá a ti máa ń fún yín ní àwọn ọ̀kan òjọ̀kan onírúurú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá àti tó ń ṣẹlẹ̀ lókè òkun tó jẹ mọ́ Yorùbá. Yorùbá Parapọ̀ TV a máa gbé yín débẹ̀ tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò Yorùbá Parapọ̀ TV kí la ní fún wa lẹ́nìí ẹ jẹ́ ká gbé yín débẹ̀. so ẹgbọ́n nǹkan tí bọ́dà wa yẹn sọ. àwọn ọmọ kóòtù òjire nílé lóko lódò ìrẹ̀yìn òde káàkiri àgbáyé abúlé ìletò agbègbè ìlú gbogbo òlù káàkiri àgbáyé tí wọ́n ti ń ṣèdè Yorùbá mo kí wa fọ́nrán mi tẹ́ ẹ fẹ́ wò yín ṣerú rẹ̀ rí ọpẹ́lọpẹ́ ọ̀gá mi kà síwájú mi Rasaki mọ́gàjì bàbá àwọn náà kọ́ mi bí èèyàn ṣe máa gbé fọ́nrán sórí fọ́nrán òye mi ò dé bẹ́ẹ̀ àmọ́ bí wọ́n bá gbẹ́rù fọ́nrán sórí fọ́nrán àpèjúwe àti tí mo fẹ́ sọ̀rọ̀ lórí kò ní jẹ́ yín dáadáa ẹ rí i pé lẹ́nu bí ọ̀sẹ̀ tó lọ yìí ìkànnú àwọn bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ ilẹ̀ Yorùbá àwọn olówó orílẹ̀-èdè Nàìjíríà àtọ́jọ́ mọ́ bíbí ilẹ̀ Yorùbá wá ń bí bàbá wa kan wọ́n ṣe 90 years níbi 90 years yìí àwọn ọlọ́lá àwọn bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ àwọn ọba àwọn èèyàn káàkiri àgbáyé ni wọ́n wá bẹ̀ fọ́nrán tẹ wá wò gangan fọ́nrán tí wọ́n ṣàpèjúwe fọ́nrán tẹ wò gangan òrè fọ́nrán ilẹ̀ wò ẹ rí i pé ní gbọ̀ngàn bí ayẹyẹ àwọn ọlọ́ba náà wà lórí ìjókòó lọ ibi àwọn ọ̀rọ̀ ọba yẹn gangan mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí. ìbálà lóògiri oko òbẹ̀lẹ́kùn sunkún kẹrù òbẹ̀lẹ́kùn òbánidásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímísùnmí láàárọ̀ yẹn sòfò ẹ̀bọ̀rà tí jẹ́ látọ̀ pa èṣù mọ́ ṣe mí wọ́n sì lẹ̀ Yorùbá wọ́n sì kọ̀ọ̀kan nú àwọn èèyàn mi tí wọ́n ṣagbátẹrù ètò yìí ọ̀tá wa ni ọlọ́mọ bá wa ṣe ọ̀tá ilẹ̀ Yorùbá ni bá wa dojúkọ ilẹ̀ ògẹ́rọ̀ dọwọ́ rẹ lónìí o alápò kàtó dalápò rẹ bẹ́ẹ̀ kò lójúbà ilẹ̀ alánú ilẹ̀ ìbà rẹ wọ́n ṣẹlẹ̀ ìgbà ìdírẹ́bẹ̀ wa ibà ẹ̀yìn yàmẹ́ oṣù mọ̀gà ẹ̀yìn látọ̀rọ̀jọ́ kan àtẹ̀rẹ̀jọ́ kan àti fojú òróró èèyàn sálánsóló òṣòló sálá ẹ̀yìn tẹ́ wẹ̀ nú omi sálánsóló òjijì fìrí ọdẹ́sàkóyaró àrògìdìgbà sàkóyò oògùn oníbàtẹ́ kò lè bọ̀jà tí bá níjà láìfọ́ kan ní ìbà lọ́wọ́ yá ti dìímù jẹ èèyàn. nǹkan kan wà tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí bọ́dà wa kan wà lórí ayélujára yìí tá a lò yìí ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ ní nípa àṣà ilẹ̀ Yorùbá nípa kùdẹ̀kùdẹ̀ àwọn ọba wa láwùjọ bọ́dà wa yìí náà wá sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n yàn nànà nípa ẹ̀ ó ká àwọn náà lára kò sẹ́ni tí ó gbọ́ Yorùbá tá à ń sọ lẹ́nu yìí tí kìíní yẹn ò ní ká lára ọ̀rọ̀ yẹn ká mi lára ń jọ yẹn nítorí Yorùbá tí mo gbọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ mo rí ẹ̀ka kan tó ti torí ẹ̀ ṣe fọ́nrán tí sọ pé kìíní kan wọ́n bẹ̀rẹ̀ sí ní Aláàfin wà arrogant pé tó bá jẹ́ pé Aláàfin ló bá ṣẹ̀sí lọ́dọ̀ bí mi ò ṣe jáde nìyẹn èmi ò kíà èmi fi ìfàdí apá kan dápá kan sí ẹ mọ̀ dáadáa ẹ mọ̀ bí mo ṣe fẹ́ràn Olúfẹ̀ tó mo fẹ́ràn Olúfẹ̀ gan ẹ má jẹun padà tàn jẹ ṣùgbọ́n àṣà òyìnbó ló dé tá à ń fojú egbò tẹ́lẹ̀ ó sì wà lára nǹkan tí ò jẹ́ àtẹ̀síwájú nígbà táwọn tí ò mọ̀ ń pa àṣà wa tí wọ́n wá gbé àṣà wa lárugẹ káàkiri àgbáyé kan sọ di iṣẹ́ kan sọ di bísínẹ́sì táwa tá a láṣà táwọn lé Jésù àtànábì kiri ojú títì ibi tá a ti get it wrong nínú ìrìn àjò ayé wa nìyẹn àwọn lé àṣà láṣà tí ò ní túmọ̀ tá a mọ̀ túmọ̀ rẹ̀ àwọn lé kiri tó yẹ kí bàbá lò ní wọn ṣe túmọ̀ fi nǹkan wa ni pé ìbò ṣe rírè àwọn lé àṣà wọn kiri àsọdàṣà but ibi táwa ẹni tó bá ríran táwa lọ́wọ́ yẹn ní ọ̀làjú kì í ṣe èèyàn sòyìnbó lẹ́nu àbólọ́ lóyìnbó lọ́làjú o but a lot of people mọ̀ pé kéèyàn lọ lóyìnbó àbó kàwé àbí ọlẹ́ sòyìnbó òun náà ń pè ní ọ̀làjú that is not ọ̀làjú. ẹni tó bá lè identify problem ẹ̀ tó jókòó tó wo culture ẹ̀ pé culture ń dáa gan
ìtọ́pẹ̀ ní ọ̀làjú nù. Ìwọ tó ń tẹ̀lé òfin ìlú onílùú, tó ń tẹ̀lé culture ní culture, oúnjẹ olóúnjẹ lóúnjẹ tó wà lọ́làjú ọ̀làjú, ọmọ pé ipò ẹrú lọ wà ní. Ìtọ́ fọ́ọ̀sì àwọn bàbá rẹ jẹ ni wọ́n náà ń jẹ lọ́wọ́. Kò sí nǹkan tó fẹ́ fi prove ẹ̀, torí ẹ̀ ni tá máa ń mú yàn bọ̀ pé yóò ṣe olórí níbì kan tí má ti wo súra ẹni yẹn bó ṣe ṣe pé like foreign things ju ti ìṣẹ̀dálẹ̀ tiwa lọ, bó ti mọ̀ pé a ní problem pẹ̀lú ẹni yẹn. Kò sọgbọ́n tẹ́ fẹ́ dálé ayé yìí ẹ máa ní problem pẹ̀lú ẹ̀ nítorí pé kò ní ìrírí tó. Nígbà tí àwọn bàbá wa Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí ní rí ìrírí náà ń drop àwọn orúkọ wọn, màá sọ kankan lénìí fún yín tó fẹ́ kẹ́ lọ dìmú. Ẹ wo ìlú tẹ̀ ń wò ní ilẹ̀ Haúsá tẹ̀ ń wò àtàwọn Fúlàní. Bẹ́yìn ṣe bìlí pé wọ́n gọ̀ tó nílé ayé tí wọ́n gbé ẹ̀sìn kárí tó. Tẹ́ pé ẹni má gbẹ́sẹ̀ kárí òmùgọ̀ ni. Orúkọ wọn yìí fi ṣeré. Orúkọ mọ́là, orúkọ Fúlàní àtòrúkọ Haúsá, wàláhì Haúsá yìí fi ṣeré. Wọn ò forúkọ ṣeré o. Ẹ lè rí tí ẹ bá pèèyàn ní kìnìkan díẹ̀ nínú wọn tó gbẹ́sẹ̀ kárí jù ní jẹ́ bíi Muhammadu Buhari, ẹ̀ tàn pé ó gbẹ́sẹ̀ kárí ni. Tẹ́ ẹ bá wo Ṣàgàrí tó lórúkọ méjì tó ń jẹ́ apart from orúkọ Muslim tí ń jẹ́ Ṣàgàrí yẹn orúkọ ìlú ẹ̀ ni. Àtíkù tẹ́ ń wò Àtíkù yẹn yìí ṣe orúkọ Muslim rárá, orúkọ ìbílẹ̀ wọn ni. Dangote orúkọ ìbílẹ̀ ni, orúkọ ìlú. Gbogbo àwọn tẹ́ ń wò yẹn tẹ́ ń wò lọ wọ́n ní Dámẹ́ráyà kìnìkan Isa Dámẹ́ráyà, gbogbo àwọn tó akọrin ni. So orúkọ wọn orúkọ ìbílẹ̀ orúkọ sàmì pọ̀ ní orúkọ Haúsá táwọn jẹ́ Umaru Diko tẹ́ wọn kì í ṣe orúkọ mùsùlùmí ni o, orúkọ ìbílẹ̀ wọn ni Diko. Kìnìkan Alájà kìnìkan Ṣàgàyà Dóngóyárò, Ṣàgàyà gan kì í ṣe orúkọ ìbílẹ̀ ni, Dóngóyárò orúkọ ìbílẹ̀ ni, Babangida orúkọ ìbílẹ̀ ni, wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀. Ribadu tẹ̀wọ̀n orúkọ ìbílẹ̀ ni, bó ṣe pọ̀ lọ nínú àwọn Haúsá tó ń jẹ́ orúkọ wọn tó jẹ́ orúkọ ìbílẹ̀ tí ì ṣe orúkọ mùsùlùmí. Ilẹ̀ Yorùbá bílẹ̀ ti rẹ̀ ní ti ń jẹ́ Ramani Kasimu, ìbílẹ̀ ti rí Ibrahim Musa, ọ̀dọ̀ wa bílẹ̀ ti máa rí. Níbi táwọn èèyàn ní àgbọ́yé nínú kiri tó ìtàn pè ní ọ̀làjú kò ju kọ́kànlẹ̀ identify problem ẹ̀ pé èmi ẹ̀yà tí mo ti wá rèé, kí ni oúnjẹ ìbílẹ̀ wa mo máa jẹ, ọmọ bó ṣe lè interact pẹ̀lú àwọn èèyàn rẹ tó jẹ́ tìbílẹ̀, nǹkan tá fẹ́ ọmọ bó ṣe lè handle ẹ̀. Ìtàn pè lọ́làjú nìyẹn. Nígbà tí a máa ń padà pé àwa làjú, ṣé àkìrò òyìnbó náà tí ò làjú tó jẹ́ pé olùkọ́ ni òyìnbó mi tó lùkọ́ dáadáa tó dẹ̀ jẹ́ pé òyìnbó ni ìlú òyìnbó náà bí sí. Tẹ́ pé òyìnbó náà ń ṣẹlẹ̀ náà ó dẹ̀ lùkọ́, ẹ̀ ti rí lára ìpínlẹ̀ kò wà enlightened, ìpínlẹ̀ òlàjú oríta kò mọ tí ń ṣẹlẹ̀ ń gbòòrò. Bóyá tó bá mọ tó ń ṣẹlẹ̀ ń gbòòrò, àṣà rẹ ló máa kọ́kọ́ ṣáájú, culture ẹ lọ́kọ́ hàn lára ẹ̀ táwọn máa kọ́kọ́ rí pé ọ̀gbẹ́ni ń display culture ẹ̀ àbọ̀ yìí mo like ẹ̀ ó gbajúmọ̀ ó lajú ó mọ nǹkan tí ń ṣe. Tó ń pè ní ọ̀làjú nìyẹn, kì í ṣe ya lọ lóyìnbó alẹ́ sòyìnbó lẹ́nu kàwé òun náà ń pè lọ́làjú. Èèyàn lè ka gbogbo ìwé alẹ́ ayé kó má lajú kó má mọ ẹ̀yìnkùlé rẹ̀ kí ṣẹlẹ̀ lẹ́yìnkùlé rẹ̀ kó má mọ̀. Bó eyín bí ní pé ọ̀làjú ni kéèyàn mọ nǹkan ilẹ̀ onílùú kó má níwà òun lọ́làjú rárá o. Mistake tẹ́ ń ṣe nìyẹn, n tí ń jẹ́ ká máa gẹ̀ẹ́tì ẹ̀rọ káfíwá lójú kan dò ní gbàm láfíríkà nìyẹn. So ẹgbọ́n nǹkan tí bọ́dà wa yẹn sọ. Àwọn ọmọ kóòtù òjìire nílé lóko lódò ìrẹ̀yìn òdì káàkiri àgbáyé, abúlé, ìletò, agbègbè, ìlú, gbogbo òlù káàkiri àgbáyé tí wọ́n ti ń ṣèdè Yorùbá, mo kí wa. Fọ́nrán mi tẹ́ ẹ fẹ́ wò yìí ṣerú rẹ̀ rí. Ọpẹ́lọpẹ́ ọ̀gá mi kà síwájú mi Rasaki mọ́gàjì bàbá, àwọn náà kọ́ mi bí èèyàn ṣe máa gbé fọ́nrán sórí fọ́nrán, òye mi ò dé bẹ́ẹ̀. Àmọ́ bí mo bá gbérú fọ́nrán sórí fọ́nrán, àpèjúwe àti tí mo fẹ́ sọ̀rọ̀ lórí kò ní jẹ́ yín dáadáa. Ẹ rí i pé lẹ́nu bí ọ̀sẹ̀ tó lọ yìí, ìkànnú àwọn bọ̀rọ̀kìnní ọlọ́rọ̀ ilẹ̀ Yorùbá, àwọn olówó orílẹ̀-èdè Nàìjíríà tọ́jọ́ mọ́ bíbí ilẹ̀ Yorùbá wá ń bí bàbá wa kan wọ́n ṣe 90 years. Níbi 90 years yìí, àwọn ọlọ́lá àwọn bọ̀rọ̀kìnní ọlọ́rọ̀ àwọn ọba àwọn èèyàn káàkiri àgbáyé ni wọ́n wá bẹ̀. Fọ́nrán tẹ wá wò gangan tí fọ́nrán tí wọ́n ṣàpèjúwe fọ́nrán tẹ̀ wò gangan òrè fọ́nrán ẹlẹ́wò ẹ rí i pé ní gbọ̀ngàn bíi ayẹyẹ yẹn àwọn ọlọ́ba náà wà lórí ìjókòó lọ ibi àwọn ọ̀rọ̀ ọba yẹn gangan wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí. Nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá wa látòwú tí wọ́n ń bọ̀ wá sí tán wọlé síbi gbọ̀ngàn ayẹyẹ yẹn, bàbá wọ̀ ní ìrìsà kábíyèsí Ọ̀jájá ọ̀ọ́ni kábíyèsí o, bàbá wa dìde wọ́n kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, bàbá wa ní kán jókòó first class ọba alẹ̀ Yorùbá ò gbọdọ̀ dìde kíyàn.
lẹ́yìn bàbá wọn onírìṣà ọba kan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìjókòó lọ́ba yẹn wà tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ fi kí wọn ó wá di orí Aláàfin Ọ̀yọ́ ọba wa Akeem Ọwọ́adé ìjókòó náà ni bàbá wà ọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ yẹn làwọn ìwà ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ ọkọ̀ bákùngbé àwọn ọ̀tí ọ̀yẹ́ kéèyàn máa sọ sí ẹrú gan ká mọ́ àti ọ̀pẹ́ èèyàn sọ sí baálẹ̀ lẹ́tọ̀ ká tó wá sọ pé ọba aládé tí sọba aládé yẹ̀bùyẹ̀bù tí sọba aládé lásán first class ọba aládé ilẹ̀ Yorùbá àti tápà àti núpẹ́ àti kànúrí àti bíbíò àtẹ̀tọ́ mọ̀ ọ̀sọ̀ àtẹ̀tọ́ mọ̀ ọ̀sọ̀ àtẹ̀tí wọn ọ̀jàwé oyè kankan lé lórí ìdílé wọn gbogbo wọn sọ pé ọba yẹn ní ìgbéraga tó yẹ kó kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bẹ́ẹ̀ yẹn ń mú lọ sínú òwe tán ọba kan láti ìpínlẹ̀ Èkìtì gbogbo àrọ́mọdọ́mọ ọba yẹn Ọlọ́run ní bá yọ ọmọ jẹ́ ní ayé ìgbà tí bàbá wa gbóló ọ̀tán sì tukọ̀ Western Region àwọn ọba tó kù dìde ọba yẹn ò dìde aráàlú ni máa yan olóṣèlú gọ́vnọ̀ ní pẹ́sidẹ̀ntì ní sẹ́nétọ̀ ní náà máa yan wọ́n sípò Ifá ni máa yan ọba aládé tí ìbá ṣe páyé tó bàjẹ́ tá à ń fojú egbò tá a fi ń dóúnjẹ kọjá báyìí aláṣẹ èkejì òrìṣà ní gbogbo orí adé láti ìgbà tí ìjọba alẹ́ Gẹ̀ẹ́sì tán ti gba agbára lọ́wọ́ àwọn ọba tán ti fi àwọn ọba sọ́ndà local government chairman ẹ̀mọ́ ẹ̀gbọ́n sì jẹ́ pé àwọn ọba tó kò sí first class ọba kan lórílẹ̀‐èdè Nàìjíríà under local government chairman ni wọ́n fi wọ́n sí local government chairman superior jù wọ́n lọ wọ́n ti gbàṣẹ lẹ́nu wọn wọ́n ti gbẹ̀tọ́ wọn bí ìbá ṣe bẹ́ẹ̀ gómìnà pẹ̀lú ọmọ sọ̀rọ̀ ọba adájọ́ wà náà rò òòsà ọ̀ náà rò fún èèyàn bí bàbá wo onírìṣà Yorùbá ló lápẹ̀lẹ́ Yorùbá ló láyẹ̀sí Yorùbá ló ní ìkíni Yorùbá ló ní ìmúra Yorùbá ló lẹ́wà èdè báwọn bá náà rò anybody wọ́n náà rò tiwọn ni Aláàfin Ọ̀yọ́ ò lè náà rò ta ló tó dẹ́rù ẹ̀ wò láyé Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ọmọ ẹ̀kọ́ ọmọ àrùn ọmọ òfò Adéyẹmí Lámìdí Frankopi ojú ẹkùn iná ẹ̀yìn ọkùnrin oòrùn ta ló tó bẹ́ẹ̀ àbí lọ́wọ́ ajé ọbọ̀ okùn Adésíjú Adé Olúbùṣe Ọ̀nìrìṣà tó gbéṣẹ̀ ṣé Ọ̀nìrìṣà ni ó dìde fún ta ni Ọbásanjọ́ èsì èèyàn lásán lẹ̀ Yorùbá ṣùgbọ́n kí ni tán fi máa sọ wípé àtìyá àti bàbá bọ́mọ wọn bá ìwọ̀ pèbí tó bá ìjọba lójú gbogbo ayé wọn kò lẹ̀ wọ́n jọba lẹ́ẹ̀kíni òòṣà lọ́mọ wọn àìfọ̀jọ́ orí sọ pé èèyàn kan bẹ́ẹ̀ ń pọ̀ ọlá ẹnu yẹ̀bùyẹ̀bù kan náà fi pè ọlá gbogbo ẹ̀dá nǹkan wèrè dá nǹkan orí burúkú ní sí comment section ẹlòmíìsà ayélujára ti fún gbogbo wa láǹfààní àti máa sọ̀rọ̀ ká máa wùwà ká máa ṣiṣẹ́ wèrè tẹ́lómi ò fi gbègbè táwọn ọ̀nàdínà rẹ̀ ò ní bọ́nú ẹ̀ k'Aláàfin Ọ̀yọ́ máa dìde máa kẹ́kàn máa kíta ajá tẹran wọ́n ti fọ́jú gbogbo kinní yẹn papọ̀ débi pé àwọn ọba àgbèríko náà wọ́n ti ń bọ Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ wọ́n ti ń bọ bàbá wa Ọ̀nìrìṣà wọ́n ti ń bọ̀ wọ́n lọ́wọ́ ọba jọba lóòótọ́ ṣùgbọ́n ọba tún ní gírèdì jura wọn lọ àìmọye àwọn ọba kan tó jẹ pé nígbà tí àwọn Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ nígbà táwọn okùn Adésíjú Adé Ọ̀nìrìṣà tó gbéṣẹ̀ nígbà táwọn ìlú ìjọba tán lo dáwọ́lá wọn lọ́wọ́ àwọn ọba tó kú kẹ́kẹ́ ọ̀pá mátì òru wọn lẹ́nu ni wọ́n wá ní èèyàn fọmọ kékeré ọba fọmọ kékeré jọba sani ẹ̀rí fín ni òun kọ́ lẹ́bọ̀wọ̀ mọ́ àṣàlù tó ti wà lẹ́bọ̀wọ̀ ìṣe lẹ́bọ̀wọ̀ ipò tó wà lẹ́bọ̀wọ̀ wọn ni ọmọ ọdún mélòó ni kinní kan tó jẹ gbogbo ẹ̀ tẹ́ ń kọ̀wé nǹkan mẹ́sẹ̀sẹ̀ ẹ jẹ́ ṣọ́ra káwọn alálẹ̀ mọ́ bínú. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn lẹ́nu brọ́dà wa yẹn èyí ṣèmi nìkan ló ká lára a lot of people tó gbọ́ Yorùbá tá a sọ dáadáa lẹ́nu lọ́rọ̀ yẹn ká lára ó ká everybody lára ọ̀làjú ò sí ń bí ipò ọba téèyàn bá jẹ́ ọba tó bá pọ̀ fẹ́fẹ́ lajú ọ̀ lajú bí Elégùṣì ni Elégùṣì lajú gan Elégùṣì ò lè dédé mọ́ dọ̀bálẹ̀ káàkiri fáwọn ọba kankan bó ṣe wà yẹn ọba tá a mọ̀ dáadáa ni Elégùṣì máa lo fine gold á gbé gold tó jiná sọ́rùn yóò dẹ̀ wọ tennis tó kínlẹ̀ yóò dẹ̀ jáde ẹ̀ bá níbi tó ti ń gbá golf àbọ̀ ń gbá table tennis ìta àwọn ọmọ Elégùṣì tán pè lọ́làjú nù but orí ẹ̀ yẹn ẹ̀ rí i pé ó wọ nǹkan sí orí ọba ìgbófo yóò wà lórí ẹ̀ kórí mọ́ gbófo wà lórí ọba ẹ̀ rí ìpè ẹni láti jọ lọ́lá ẹ̀ dẹ̀ rí ìkun ọwọ́ rẹ̀ lẹ́fìmọ̀kọ́ bá ní irukẹrẹ rẹ̀ òsì ní jìnnà sí torí tí ó bá kíyàn ìta fi Elégùṣì mọ̀ nìyẹn ta nílẹ̀ Yorùbá tó sọ pé kò Elégùṣì mọ̀ àsọ̀bẹ̀ ọba kan nínú àwọn ọba Èkó ìta ń pè lọ́ba nìyí tó ń pè lọ́làjú nìyẹn tó ọba introduce new thing síjọba àrísàpèrè rẹ kì í ṣe bí kò yẹ péré lè tó wà mẹ́ ẹ̀kọ́ ni o àbáyàn wí ìyẹn lọ bẹ́yẹn èmi ò nítorí pé ẹ̀ ń bá yàn jà abẹ́ ń bínú sí yàn kémi náà wà máa bá yín bínú sí èmi ìṣerú ẹ̀dá bẹ́ẹ̀ èmi àtìyàn lè mọ ìrira ká sọ̀rọ̀ rí mo lóye Sunday Igboho ṣe wáyà ara ríra rí ní ìfojú kan lóye Sunday Igboho rí báyìí gbẹ̀gbẹ̀ yìí ẹ̀ẹ́dá nọ́mbà àwọn ọmọ téèyàn máa fi pè wọ́n pé yẹ káàárọ̀ bàbá ẹkùn tó mẹ́ta mẹ́ẹ̀mọ́ àṣírí lẹ̀ ń gbọ́ lẹ́nu mi lẹ́ni ṣòwò rẹ̀ mi ò rí àjọ dówó náà wọn báyìí kájọ máa sọ̀rọ̀ mi ò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ èmi ń ṣe tèmi bó ṣe yẹ kí n ṣàlàyé wọn fún yín ni táwọn èèyàn bá ṣe dáadáa láwùjọ yẹn pọ́n wọn lé ẹ mọ́jọ́ ó dìgbà tó bá kú lẹ́sẹ̀ wá mọ̀ sí ẹni eré lọ ayé ò rí bẹ́ẹ̀ ẹ pọ́n wọn lé lójú ayé wọn
kí wọ́n mọ̀ pé àwọn ò sí èèyàn gbèjà. Eléèkejì tá a fẹ́ mú wá, mò ń sọ̀rọ̀ nípa Sowore lánàá pé alára àwọn akọni tá a nílẹ̀ Yorùbá ní Sowore àti olóyè Sunday Igboho. Akọni pọ̀ o, olóyè Gani Adams náà akọni ni wọ́n o, ẹ̀mọ́jẹ̀ bàrọ̀ tẹ̀yìn jẹ. Ṣùgbọ́n torí ọ̀rọ̀ tá a sọ lánàá, ọ̀rọ̀ méjì tá a rí mú wá nìyẹn. Lọ́tà bá mú títí ààrẹ wá àmú wá bó ti rínú níjọ́ tí èmi àti bàbá ọmọra bàbá Professor Banji Akíntóyè, ibi program kan mo kàn déédéé rí call, ẹni yẹn pè mí wípé bàbá ní kí n pe àwọn, mi ì ní nọ́mbà bàbá lọ́wọ́. Wọ́n á pè ní yẹn padà pé bàbá ní kí n pa àwọn, ì ní nọ́mbà wọn. Ẹni wá ní òkè fún wọn arrange bá a ṣe máa sọ̀rọ̀ ńsìn. Àkópẹ́ ó dé arrange wọn, èmi àti bàbá dé sọ̀rọ̀ bí mo ṣe get in touch pẹ̀lú bàbá nìyẹn. Èmi ò mọ bí yẹn ṣe máa, mi ò ń parọ́, mi ò mọ bí yẹn ṣe máa wá nọ́mbà yẹn. Ọlọ́run àánú ẹ lè rí kí n bèrè pé ẹ bá wá nọ́mbà kíní kan. Àwọn lè tó wà lọ́wọ́ mi gan tí mo ti pè é, nọ́mbà tó wà lọ́wọ́ mi ṣé mo pè é. Iṣẹ́ tí mo ti ń ṣe for good 20 years, more than 20 years tí mo ti wà lẹ́nu ẹ̀. Gbogbo tí mo dà lé níbẹ̀ mo ti dà. So ìdí nìyẹn. Ṣùgbọ́n torí pé mo like àṣà ilẹ̀ Yorùbá pàápàá jùlọ, òun ló dé kíkiní yẹn wà lára mi pé dandan kí tí mo tún lè contribute sí society mi. Òun ló gbé mi débi iṣẹ́ tí ẹni tí mo tún ṣe yìí kẹ́lẹ̀ bá mọ̀. Àwa nílùú à ń bẹ̀, wọ́n ní ìwà rẹ̀ fà kí wà ń bẹ̀ kankan yé bẹ̀ ó bàjẹ́. Òun ni Yorùbá sọ. Ìdí nìyí tó ń gbé mi wá ní gbogbo ìgbà tí mo fi ń sọ àwọn nǹkan tẹ́lẹ̀ tí mò ń sọ yìí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Ọba, nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan láìpẹ́ yìí. Mo fẹ́ chip in nǹkan kan lénìí. Ó wà spiritual somehow. Mo dẹ̀ fẹ́ kí káwọn èèyàn kan fi kẹ́kọ̀ọ́ ni, ara àwọn ẹ̀kọ́ tá a gbé tó ìkalẹ̀ fún nìyẹn, tá a fi káwọn èèyàn sọnù. Bí oṣù bíi 5-6 sẹ́yìn, ìyá kan pè mí láti ìlú Àbújá. Wọ́n béèrè lọ́wọ́ mi, wọ́n ní bàbá àwọn ní challenge kan ni o. Kí ni challenge yẹn? Wọ́n ní ilé táwọn ń gbé ṣe làwọn máa gbọ́ bú lóru tẹ́nìkan rìn bẹ́ẹ̀. Kí wàá lẹ ti ṣe sí wọn láwọn ti káàkiri àwọn ti náwó. Bóò nílé yìí ṣe rí, mo bèrè question. Wọ́n ní inú bí estate ló wà, building tí wọ́n yẹn nìkan náà wọ́n dẹ̀ ti ń gbọ́ nǹkan gbogbo. Ẹ pé o ti ní kéèyàn ronú. Máa yẹn wá ń jẹ́ kó mọ yé mi pé òkè bíi ẹlẹ́ẹ̀kẹta làwọn wà, àwọn tó láwọn míì lókè àwọn. Ibi ìbọn ọ̀dọ̀ táwọn yẹn nìkan làwọn ti ń gbọ́ gbogbo àwọn yòókù nsàlẹ̀ ò gbọ́. Tó wá jẹ́ pé ọ̀dọ̀ yín nìkan ṣe é ṣe nǹkan burúkú síbẹ̀ ní abẹ́ tó gbogbo ńbẹ̀ ló ṣe nǹkan burúkú sínú yàrá yẹn. Tẹ́ ẹ fi gbọ́ gbogbo lóru. Mo sọ fún yàrá yẹn pé mo ní ọmọ kan tí màá tẹ́jọ́ máa ń ṣe program dáadáa tó close mọ́ mi. Mo ní ẹ pé tó tẹ́ àmì ẹ̀mí ìráàyè bí oṣù 4 sẹ́yìn kò sáàyè fún mi ní ẹ̀pẹ́ lágbájá. Wọ́n wá pè é nìyẹn. Bóyá wọn tiẹ̀ pé dèní mo sọ pé woman yẹn ò pè mọ́. Mo sábà máa ń rí àwọn similar láti máa ń complain pé bí káwọn sọ pé inú ṣọ́ọ̀pù kan àwọn wà ń bẹ̀ àwọn ń gbúrò ẹsẹ̀. Ẹlòmíràn ní odidi mo rí yàkàtà gbọ́ síbi orí program kan tí yà yẹn ń ké tó ti gba gbọ́ aṣọ tán lára àwọn pé inú ilé yẹn pé níjọ́ táwọn fẹ́ kó wọ bẹ̀ ṣe àwọn èèyàn fà wọ́n ṣe yẹ̀yẹ́ pé àwọn dẹ̀ kó débẹ̀ tán wàhálà bẹ̀rẹ̀. Wọ́n ní wọ́n fi ilé ṣògùn owó pé bí ẹni tó ní ilé yẹn ṣògùn owó. Gbogbo èrò tí àwa èèyàn máa ń rò láyé èrò ògùn owó ni. Kíní yẹn máa ń pa mí lẹ́rìn gan. Ṣé ẹ rí ilé gbígbé ẹ̀kọ́ ni, ẹ̀kọ́ nílá tó ní ìdí kéèyàn ṣe làákàyè lórí gidi gan. Pásítọ̀ kọ́ ni máa tẹ́ bá fẹ́ ra even ilẹ̀ àti ilé rírà àti ilé gbígbé, pásítọ̀ kọ́ ni máa bá yàn wò. Mo ti sọ kíní fún yín bí ìgbà tí yàn fẹ́ fẹ́ ìyàwó tuntun ni tàbí yàn fẹ́ lọ́kọ tuntun, kì í ṣe pásítọ̀. Nítorí pé àwọn pásítọ̀ náà máa sì léyà, àwọn náà máa sì ìyàwó fẹ́. Àìmọye wòlíì obìnrin tó ṣe ọkọ yàn. Kíní yẹn pamọ́ gan, ó dẹ̀ gba ẹ̀kọ́. Ìrírí mi kan ní 1979 nígbà tí iná wọ ìlú mi ní 1979, 78-79 ní iná wọ ìlú tí mo ti wá. Nígbà tí wọ́n fẹ́ máa wá lórí òpó tó fẹ́ máa rí pòlù ṣe wáyà, àwọn tó ṣe kíní ẹ̀jọ́ náà lọ́hùn àtàwọn òyìnbó tó ń jọ wá, wọ́n wá ń sọ pé àwọn igi ìrókò ńláńlá tó wà láàrin ìlú yìí. Wọ́n níbẹ̀ lẹ́mí kábíyèsí wà, kábíyèsí ìgbà yẹn, kábíyèsí àná.
kábíyèsí yẹn náà sílẹ̀ wọ̀ àwọn náà papòdà ní I think 1980 ní kábíyèsí kú. Bàbá wa rẹ́rìn pé àwọn èèyàn gan náà máa dára wọn láàmú níbẹ̀ lẹ́mí kábíyèsí wà pé kí ní kan tó máa ti gégi kábíyèsí òkú kábíyèsí ò nígbà kí wọ́n gégi kábíyèsí ẹ lọ gé dàgé pé àwọn tó wà bẹ́ẹ̀ àátù wọn kúrò ní àwọn tó dẹ̀ wà ń bẹ̀ wọ́n lórúkọ tí wọ́n jẹ́ táwọn ọmọ ìlú mọ̀ àwọn ọmọ tó bílẹ̀ nílé mọ̀ ṣùgbọ́n àwọn aráàjọ àwa tá a mọ̀ gbàyẹ àmọ́ wọ́n ń pè kan ní Olúmọ́kùn wọ́n ń pè kan ní Adémọ́kùn wọ́n ń pè kan ní Ìdí Ògùngùn ìrókò mẹ́tẹ̀ẹ̀ta yẹn nílùú Ọba Ògùn. Ìgbà tí wọ́n tù wọ́n tí wọ́n rí tí atẹ́gùn yẹn fẹ́ jáde tó gbé aṣọ funfun jáde kúrò lórí ìrókò tí ń gbé lọ ní kábíyèsí ní àwọn tó wà ń bẹ̀ náà jáde náà lọ yẹn ní tẹ́ bá fẹ́ ṣe ni wọ́n tó rí iná fà wọ Ọba Ògùn iná yẹn tó tàn iná yẹn náà sì ń lò dọ̀la kò sá burú kankan bẹ̀. Obìnrin kan wá jáde láti Ìlógbò Ọ̀tà ń bì báyìí lánàá tí mò ń wo fídíò kéde ẹ̀ lórí TikTok. Ẹ má kó wá lógbó gbogbo àwọn láńlọ́ọ̀dù tó kó wá lógbó pátá náà kú tán. Bàbá àwọn Ọlọ́run ló yọ kíníkan tí ẹ bá jẹ́ bílíọ̀nìà tó bá ralẹ̀ sí Ìlógbò Ọ̀tà lójú òré nǹkan kan ayé rẹ̀ ta ni yóò di kọ́bọ́lẹ̀sì yóò di kíní kan. Mo wá mérí báyìí. Ìlú gbígbé ò ní pé kéèyàn ó tòṣì. Ṣé ẹ máa pé Ìlógbò tẹ́ ń sọ yìí àmẹ́yẹ yẹn bẹ́ẹ̀ tó jẹ́ multi-billionaire tẹ́ ẹ lè mọ̀ tí ò ní jẹ́wọ́ fún yín láyé pé multi-billionaire lòun tí ó mọ̀ nílé káàkiri tó jẹ́ pé Ìlógbò Ọ̀tà yìí ní ń gbé òun ló pọ̀ jù. Mi ì láwọn babaláwo tí àwọn náà tọwọ́ wọn mọ́ náà wà o àwọn tọwọ́ wọn mọ́ wà àwọn tọwọ́ wọn mọ́ àwọn náà ń bẹ ó jọ wọnú ara wọn ni. Ṣùgbọ́n ní level pastor àti èyí tọwọ́ rẹ mọ́ àti èyí tọwọ́ rẹ ò mọ́ kì í ṣe gbogbo wọn lọ́lọ́run yọ̀ǹda kìíní yẹn fún láti gẹ̀ẹ́tì àgáfà torí foreign sense ni wọ́n lò. Èyí sì ń ṣẹlẹ̀ orí ilẹ̀ Yorùbá ni ilẹ̀ táwọn àwọn baba ńlá wa ti gbàgbé kọjá tá a mọ̀ tí wọ́n dánwò lórí àwọn ilẹ̀ yẹn kó tó di pé ilẹ̀ yẹn di títà rírà fáwọn èèyàn. Gbogbo ẹ̀kọ́ lóògùn owó mi láwọn ológun owó sí ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ni ògùn owó tẹ́ ń gbọ́ tí ní yín lára kì í ṣe gbogbo ẹ̀ lóògùn owó. Ẹlòmíì ojú ọ̀nà àlùjànnú kan tẹ́ ń gbàgbé kọjá ló lọ kọ́lé sí ibi tó ti kàn jẹgbanú ojú ọ̀nà àlùjànnú ọ̀rọ̀ kan ní gbàgbé kọjá láti ìjọ gbogbo olùtẹ́ni tán tẹ̀ yí pátá bó ti ṣàlàyé ẹ̀ fún yín rí wọ́n tu àwọn nǹkan àwọn abẹ̀mí kan kó ń bẹ̀ náà fi tẹ̀lú Ifá ni wọ́n fi wò pé location wo ni ìlú lè dúró sí. Àwọn tó ṣe wàhálà àrùn yẹn ẹ̀yìn wọn fẹ́ rìn ìrìn àjò kankan ẹ kàdédé rí ilẹ̀ kìgìrì mímú ilẹ̀ tí kò síbẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí í mọ́lé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Then nínú àwọn oògùn táwọn èèyàn máa fi kọ́lé oògùn kọ́lé ń bẹ mo mọ àwọn wòlíì tán mọ̀ dáadáa táwọn agán mọ̀ tó jẹ́ wòlíì tó yẹ pé tán bá fi kíní ẹ̀ ṣe orí ilẹ̀ kó tó tọ́jọ́ mẹ́rìndínlógún ilé ó sọ lórí ilẹ̀ yẹn kò sọ́gbọ́n tí ilé bẹ̀rẹ̀ sí ní di kíkọ́ àwọn kan wọ̀nyí ní ìdí ètùtù tẹ́ ẹ̀ bá tù wọ́n àwọn agbára yẹn ò ní kú ńbẹ̀ dandan ni kí wọ́n yọ àwọn tí wọ́n gbé bẹ̀ lẹ́nu dandan ni kí wọ́n yọ wọ́n lẹ́nu but ọ̀pọ̀lọpọ̀ ò ní àkíyèsí sí gbogbo kìíní ẹni tó ṣògo owó ni wọ́n máa lé kiri mo ní ológun owó ló kọ́ bẹ́ẹ̀ meanwhile tó ògo owó ní ìjẹ́ mẹ́tẹ̀ẹ̀jẹ́ sọ lọ́bẹ̀ yẹn eléyìí tó ṣe kókó jù bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ní ń gbé bẹ́ẹ̀ àbíbẹ̀ àbójú ọ̀nà wọn tó ń gbà kọjá gbogbo gbà lẹ́yìn lọ kọ́lé sí àwọn ò ní rí ilé yẹn bí ilé wọ́n máa rí bí ojú ọ̀nà ni bẹ́ẹ̀ wọ́n máa gbà lójoojúmọ́ ó dẹ̀ ti di aago tó ń gbà bẹ̀ kọjá but kí lọ́pọ̀lọpọ̀ máa ń gbàgbé ni pé àwọn máa ń gbàgbé àti tulẹ̀ ilẹ̀ tútù ibi tẹ́ ẹ fẹ́ jókòó sí ẹ gbọ́dọ̀ tú gbogbo ẹ lọ wo history ilẹ̀ Yorùbá pátá gbogbo ìlú tí wọ́n tẹ̀ wọ́n tù wọ́n ni wọ́n wá fi kóòdù kan de ilẹ̀ yẹn mú ìlú tẹ́ ẹ bá ti wọ̀ tí wọ́n yìí bá ti gbẹ́bọ lóríta ládùúgbò yẹn ẹ ṣọ́ra láti gbèrú àdúgbò bẹ́ẹ̀ ewu wà ń bẹ gan ìlú tẹ́ ẹ bá ti bá ń gbẹ́bọ tán kẹ́bọ sóríta tán ti gbá tán àwọn wọ́n wé ọjọ́ ọ̀dà wọ́n tu àwọn alálẹ̀ ìlú yẹn kò sọmọ tẹ́ fẹ́ dá ìlú yẹn rọrùn ẹ lọ wo Kòròdú àdúgbò kan wà ń Kòròdú tó pé ẹbọ ńláńlá ẹbọ kàkà tí kagun láyà ni wọ́n máa ń gbé síbẹ̀ ní ìlú Kòròdú bí ẹ wá wo yẹn tí bẹ́ẹ̀ Kòròdú ẹ lọ bẹ̀ lọ́wọ́ wọn pé ṣé Kòròdú ó gbé wọn ẹ wá lọ wọn fi compare àwọn ìlú tẹ́ ń sọ yìí tó yẹ pé chọ́ọ̀chì ló pọ̀ ju gbogbo àwọn àdúgbò tẹ́ ń sọ yìí wọ́n ti gba gbogbo lẹ́yìn máa yín lọ́wọ́ tán bẹ̀
so bóun ló ṣe fẹ́ rọrùn gbogbo yín pátápátá lẹ̀ níbi tẹ́lẹ̀ lọ́mọ tó jẹ́ nǹkan ìbílẹ̀ àfi nǹkan fọ́rìn ìlú tẹ̀tù kò rọrùn ẹlòmíì ìṣẹ̀dá tiẹ̀ ó rọ̀ mọ́ ẹlòmíì ìṣẹ̀dá rẹ̀ kò rọ̀ mọ́ bí kíní yóò ṣe wọnú ara wọn jágajàga èyàn máa tu ìlú gbé ni ìlú tẹ̀ wọ̀ tẹ̀ bá tẹ̀lé pé kíní ìfẹ́ ní bákan Ifá lè sọ fún yín pé ìlú tẹ̀ wà ń dáa pé ìlú tẹ̀ wà yẹn dáa gan ṣùgbọ́n yóò wá sọ kankan fún yín pé tó bá lè gbé àwọn ìgbésẹ̀ báyìí ọ̀rẹ́ pé ọ̀rẹ́ tiẹ̀ mú kó ń bẹ̀. báwọn yẹn ṣe pariwo àbọ̀rọ̀ nìyẹn títí ládùúgbò wọn ní àbọ̀rọ̀ dáa kìnìkan sẹ́nu àbọ̀rọ̀ yẹn lẹ́lòmíì ti ń tàtibẹ̀ lọ lóyìnbó tàtibẹ̀ lọ kọ́lé síbòmíì tàtibẹ̀ lọ ṣe tó sì tún kọ́lé sábọ̀rọ̀ ara ẹni tó nílé 5 nínú àbọ̀rọ̀ tán ní òdà. àrínú building míì tẹ́lẹ̀ mi ò gbalẹ̀ síbẹ̀ wọn ní ilé táwọn ìyàwó ń kọ́ lọ lé wọn láti bẹ̀. ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ tùlú tẹ̀ ń gbé tẹ́ bá wá rí àwọn ibìkan táwọn kan gbé bẹ́ẹ̀ tí wọ́n ń gbàbẹ̀ lọ kọ́lé tí wọ́n máa ń rú ẹni tó nílé yẹn ìgbésẹ̀ tí ń gbé tẹ́ bá lọ bá wọn tí ìbá gbégbèsè pàdé nínú ilé kẹtẹ gbogbo yẹn ẹjọ rí bákan kan náà lẹsẹ ìjọba máa rí lọ tí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ nìyẹn. ọmọ ajẹgbẹ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́tíjú olólùfẹ́ wa tẹ́lẹ̀ ẹ ò wá tí tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ètò ọ̀hún ẹ̀já pínkálẹ̀ ẹ̀já like ẹ̀já comment sórí ẹ̀ tọ̀ kó wá ní jù bẹ́ẹ̀ lọ táàrí labalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá kéré o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.